أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله ثم الصلاة والسلام على من لا نبي بعده وبعد إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته dúpẹ́ fún Ọlọ́run Ọba àti tọrọ ìkẹ́ àti ìgẹ̀ fún Ànábì Muhammad sallallahu alayhi wa sallam gẹ́gẹ́ bí a ti ṣe mọ̀ nínú ètò tí Madrasatu Nur tí ó ní fún àwọn ọmọ ìyá lápapọ̀ àgbáyé, òun náà ni ìkánú rẹ̀ ní ti tòní, òun ni al-fiqhu fid-din, àgbọ́yé nípa ẹ̀sìn. Eléyìí ó máa jẹ́ bí iblagh ma qad bayyanahu al-ulama, ká kàn máa mú títí bọ ara wa nǹkan tí àwọn àáfàá tán ṣe kíni tán ti ṣàlàyé. Kí Ọlọ́run Ọba kí ó ṣe ní kó gbà ní ìbádà fún wa. A ti bẹ̀rẹ̀ lórí pé tírà tí à ń lò ní tírà Sheikh bin Baz, Sheikh Abdulaziz bin Abdullah bin Baz, tí wọ́n pè ní ad-durus al-muhimma li'ammati al-ummah. Níbi ad-dars al-awwal, èyí tí a ṣàlàyé fúnra wa ṣáájú, òun náà ni nípa bó la ṣe fẹ́ máa ye ahọ́n àwọn ọmọ kéékèèké àbí yálà àgbàlagbà. Nǹkan tá à ń sọ ńbẹ̀ ni pé bó la ṣe fẹ́ máa ye ahọ́n wa so that yóò lè wà layyin fún kíni, yóò lè rọ̀ fún Qur'an kíkà. Bó la ṣe fẹ́ máa ka Qur'an lọ́nà tó jẹ́ pé yóò ṣe kíni, yóò gbà dáa. A sọ fún wa pé tírà Sheikh yìí kì í kàn ṣe tírà lásán, tírà tó já sí pé each madrasa ó yẹ kó ní ni láti máa fi sẹ́ẹ̀tì sílábọ̀sì wọn, láti máa fi sẹ́ẹ̀tì curriculum nípa pé tarbiyatul awlad ala dinillah. Wọ́n ṣe máa rí àwọn ọmọ kéékèèké lórí àgbọ́nrin ẹ̀sìn. Níbi àkọ́kọ́ tá a ṣe níbi ad-darsul awwal a ṣàlàyé. Eléyìí a ti kọ́kọ́ ṣe ẹyọ kan gan nípa ti ad-darsul thani, but gẹ́gẹ́ bí Allah ṣe kádàrá, àwọn kiní yẹn ò ṣiṣẹ́, ó ń cut la bá wò pé ká tún mìí ṣe. Àwọn ẹni tó bá ti bá irú rẹ̀ pàdé ó ti mọ̀ pé ó dà pé nǹkan tá a sọ náà ni, a padà gé tàbí send ẹ̀. But eléyìí yóò máa jẹ́ kí capture nǹkan tá a ti ṣe kíni, tá a ti ṣe tẹ́lẹ̀, àti nípa ad-darsu ath-thani fúnra rẹ̀. Ad-darsu al-awwal níbi Sheikh bin Baz rahimahullah, wọ́n sọ àwọn ọ̀nà mẹ́ta tó yẹ ká lò láti máa fi kọ́ ọ̀nà mẹ́rin tó yẹ ká lò láti máa fi kọ́ àwọn ọmọ. Àkọ́kọ́ ni tí wọ́n sọ ní at-talqin. As teacher you are, you should know how to teach students, so that when you are teaching them, you will be instilling what you are teaching them into their brain. At-talqin òun ló sọ nípa domain èyí tá à ń pè ní cognitive domain. That is, when you are repeating it, what your aim then is kíni, kọ́mọ yẹn bá lè ṣe kíni, kó bá lè hà. Now, from it, which means nǹkan àkọ́kọ́ tá a kọ́ máa ń train lára ọmọ ní kíni, cognitive domain, làákàyè rẹ̀, so that yóò lè máa expand síbi tọ́lọ́run. Then ahọ́n náà rẹ̀ máa ṣe kíni, yóò lè máa rọrùn fún láti máa pè é bó ṣe yẹ. Nǹkan téèyàn bá sábà téèyàn ń ṣe kò ní yóò ṣe kíni, yóò rọrùn fún ahọ́n. Ẹlẹ́ẹ̀kejì ni at-tashihu. Tashihu yìí òun náà ní nǹkan ṣe papọ̀ mọ́ cognitive domain, ó sì ní nǹkan ṣe papọ̀ mọ́ psychomotive domain. Kí ni haraka ọmọ láti fi kọ́ ìmọ̀. Ní bá ṣe ń ṣe èyí tó ti pè jù, èyí tó ṣe kíni, ẹ máa ṣe tashihu rẹ̀ ńbẹ̀, ẹ máa kọ́, ẹ máa tún ṣe. Ẹlẹ́ẹ̀kẹta tó ń sọ
òun náà ni at-tahfiz, also cognitive domain, that is kọ́kàn gbé sérí kan ha so that wọ́n fi há nǹkan tó tọ́. Kò ní jásí pé àgbà tó máa ti ń pe al-ambuli, àgbà tó máa ti ń pe tó ti ń fi kọ́, tó ń fi há, tó fi ń pe kọ́, tí ń fi tá, tí ń fi tọ́, àmì tá ó fi ń pe tọ́. Gba àwọn mistake yẹn. Kò ní jẹ́ pé ìgbà tó máa fi ń pe sá, ó pè ní ó yẹ kó sọ pé sá, ó sọ pé sá. Ó tó bí sá náà ó ti sọ pé sá. So nígbà tẹ̀sí yóò bá ti dé bẹ́ẹ̀ sọ mú ha nǹkan tó sì ní nǹkan tó yẹ sọpọlọ. Then al-aqlu òun náà máa sí kíni yóò máa dàgbà lórí kíni lórí nǹkan tí ó dá, nǹkan tó correct. Olúwa bẹ pé àwọn psychologist wọ́n sọ pé làákàyè, àwọn kan sọ pé làákàyè ọmọ pé nǹkan kan tá lè fi wé tabula rasa, that is an empty kí la lè pè empty brain, kò sí kankan bẹ́ẹ̀. Nǹkan tó bá kàn wọ̀ tó fẹ́ fi sí oníṣègùn ni ó wà ń bẹ̀, empty container jẹ́ pé kò sí nǹkan kan bẹ́ẹ̀. Nǹkan tó bá wọn kó sí ni ó determine bó ní kíní yóò ṣe rí àti irú shape ni ó gbé wá. So ní Sheikh fi wá sọ fún wa pé àwọn kíní yẹn àbùdọ̀ sí kíní àbùdọ̀ lè máa lò nígbà tá a bá ń kọ́ ọmọ náà. So the last one, which is ash-sharhu, okay, sharhan lima yajibu fahmuhu, that is ìgbà yẹn láwa lò fún kíní affective domain, that is really develop analytical being ọmọ. Okay, kíní yẹn kan tí wọ́n lò fún ni o, Ọlọ́run bá sọ báyìí fún wa o, ká bá lè mọ̀ báyìí kí ẹ bá ti ṣàlàyé ṣáájú àwọn tó bá ti wọ́n ti rí. So ìgbà yẹn ni ọmọ náà lè máa ronú òkè Ọlọ́run fẹ́ ká máa débi eléyìí, yóò lè máa ṣe àwọn analysis kọ̀ọ̀kan fún ẹ̀. So òun làbí sọ pé tíra yìí ó kọjá kákan sọ pé tíra tá a kàn ká, tíra tá a fi ń gbé odidi school tó ní. Ẹ̀kọ́ tó ní ad-darsu ath-thani, so wọn arkanul Islam kan tó yẹ ká treat ká mọ̀ kọ́ra ń bẹ̀ òun náà ni pé ó láti fẹ́ mọ̀ tá a fẹ́ gbọ́ àgbọ́yé bó ṣe yẹ àti bó ṣe tọ́ nípa arkanul Islam. Tẹ́ bá rí àwọn ẹlòmíì Muslim náà ni ẹ pè wọ́n, tẹ́ bá bí wọ́n pé ní sect yẹn kí ni àwọn arkanu kíni, àwọn kan wà lẹ́gbẹ̀ẹ́ mẹ́fà ni wọ́n, àbí márùn-ún. Arkanu iman táwa ní mẹ́fà, àwọn ní márùn-ún. Aṣọ àwọn máa wò pé wa'tasimu bihablillahi jami'an wa la tafarraqu. Ṣé Quran náà ni wọ́n sì ti mú eléyìí? Sọ́dọ̀ Ànábì lọ sì ti mú. Ọmọ jẹ́ ká tàn ara mọ́. So bẹ́ẹ̀ bó ṣe wá rí nìyẹn lóríṣiríṣi. So òun ló fi dá kéèyàn wá ìmọ̀ nípa kí l'Ọlọ́run sọ, kí l'Ànábì Muhammad sallallahu alaihi wasallam sọ. Kí ni nǹkan tí àwọn àfáà tó já sí pé kò takò t'Ọlọ́run t'Ànábì wọ́n sọ. Láti mọ bó la ṣe ń ṣe analysis àwọn nǹkan kọ̀ọ̀kan. So Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam nípa arkanul Islam gẹ́gẹ́ bí pé nǹkan tí Sheikh bá ti kí a ṣàlàyé ni ká tó wọ bẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa nípa arkanul Islam níbi hadithi tí Umar tí gbà wá pé buniya al-Islam ala khamsin shahadatu an la ilaha illallah wá sí wọlé sókè shahadati an la ilaha illallah wa anna Muhammadan rasulullah qama as-salah إيتاء الزكاة وحج البيت وصوم رمضان لمن استطاع وحج البيت لمن استطاع إليه سبيلا. يبقى بي وقت يقول تقديم صوم رمضان أم يقول تقديم حج البيت ساجو صوم رمضان هو سيسي. So biasa sama bi akan Islam khams. So the first one uni iman, which is shahada. Shahadatu an la ilaha illallah. Ká jẹ́rìí kò sí nǹkan kan tá lè máa jọ́sìn fún àbí táwọn èèyàn jọ́sìn fún tó wá lẹ́tọ̀ọ́ sí ìjọsìn tó ju Allah subhanahu wa ta'ala lọ. Wa anna Muhammadan rasulullah. Wallahi ká tí mo sọ yìí, èmi àti Umar yìí àjọsọ̀rọ̀ kan sínú àwọn Umar
náà ní tọ́lọ́run tó sọ pé wọ́n tẹ̀ tún máa ọlọ́run fífẹ́ mi sí lọ́kàn. So ìyá yẹn ọkùnrin wọn ń tà ọlọ́ba ara wa pẹ̀lú wọn. So tí mo bá ti wá lọ sí ṣọ́ọ̀bù ọ̀nkù mi ìjọ mi wọ́n wá rí i pé kókó wa bẹ́ẹ̀ àṣà pé wọ́n dá ọ̀rọ̀ wá sílẹ̀ àṣà mo fi ń ṣàlàyé àwọn kọ̀ọ̀kan kan. ìjọ yẹn ni ibi tó yà mí lẹ́nu dé a wá sọ̀rọ̀ kan ta ní jẹ́ Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Wallahi the woman is telling me that afa sí lóòótọ́ ni òun ò dá àmọ́ síra wọn òun ò gbà Ànábì Muhammad òun náà ní Ọlọ́run ni. So which means pé there are some people nínú Islam that they did not even know who is Muhammad sallallahu alaihi wasallam. They did not even know that Muhammad sallallahu alaihi wasallam kana basharan مثلنا أو كان بشرا مثلنا. كان أبو محمد صلى الله عليه وسلم وجه abara bí àwa náà. Some people wọ́n sì ń gbé Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n ń gbé ìwọ Ọlọ́run bá fún Ànábì Muhammad sallallahu alaihi wasallam tó jẹ́ pé lẹ́yìn kan ṣírìkì ni. Kódà tòní àwọn míì sì ń yin Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé àlàyé lọ́run. Tòní àwọn míì sì ń yin Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé ẹni tá a torí ẹ̀ dáyé. Tòní àwọn míì yin Ànábì Muhammad sallallahu alaihi wasallam pé Ọlọ́run dá Ànábì tán Ọlọ́run ó ní bá sì máa ń sọ̀rọ̀ yẹn. Gbogbo àwọn ìròyìn yìí Ànábì sallallahu alaihi wasallam ẹ má yìn ní àyìnbó. So bọ́dà sí máa ń yin Ànábì Muhammad sallallahu alaihi wasallam wọ́n sọ pé ìròyìn tí Ànábì Muhammad sallallahu alaihi wasallam nífẹ̀ẹ́ sí jù wọ́n ní kẹ́ pé ní Abdullah Rasulullah Nabiyullah Abdu wa Rasul wa an tashhada anna Muhammadan sallallahu alaihi wasallam Abdullah wa Rasul. Kó jẹ́rìí wípé Ànábì Muhammad sallallahu alaihi wasallam òjíṣẹ́ Ọlọ́run bá ẹ̀rọ Ọlọ́run bá. So ẹlẹ́ẹ̀kejì níbi arkanul Islam wọ́n ní kí òun ni iqamus salah as-salah. Inshallah táwa ti ń ṣàlàyé a sọ nípa iqamus salah. Kí ló dé tọ́lọ́run bá subhanahu wa Sheikh afá tí wọ́n kọ al-fiqh al-wadih wọ́n ṣàlàyé bí kálímà mẹ́rin tí iqama tọ́lọ́run fi lo tọ́lọ́run fi lo iqama aqama salah. Tọ́lọ́run lo wa'addu ẹ̀san àti ẹ̀ṣẹ̀ Ọlọ́run ẹ̀ṣẹ̀ ẹgbẹ́ ohun dúró. So inshallah a máa ṣàlàyé lásìkò yẹn. So as-salah ẹlẹ́ẹ̀kejì. Ẹlẹ́ẹ̀kẹta òun ni az-zakah an tu'ti az-zakah. So inshallah a máa ṣàlàyé. ẹlẹ́ẹ̀kẹrin sawm Ramadan. So àwọn nǹkan tá à ń sọ yìí ọ̀ràn yẹn ni tó já sí pé ń bẹ lábẹ́ wọn kí ni nawafil hatta ibi shahada tá ní fọ́lọ́run Ànábì Muhammad sallallahu alaihi wasallam yóò nìkan lọ gbogbo bí yòókù ló ń wà. Sọ́rí iqama salah àní náfìlà àní fard àbí ita'u zakah àní náfìlà àní fard kẹ́ẹ̀ máa ṣe wọ́n sọ sadaqa. Sọ́rí sawm Ramadan àní àwọn tatawu'at àwọn nawafil níbi bẹ́ẹ̀. Sọ́rí hajjul bayt àní umrah àní hajj àbí. So wá rí àwọn nǹkan tá a sọ nínú hadisi yìí àrkánù ń jẹ́ pọ̀ lè sílẹ̀ léyìí bá ṣe máa ṣàlàyé àti báwọn bá ṣe ṣàlàyé fún wa. So Sheikh sọ pé topic táwọn fẹ́ jí kí a máa treat ń sìn ní kíni arkanul Islam. Bóná wá sí fẹ́ ká ṣàlàyé wọn kí bayanu arkanil Islami al-khamsa. Bayanu arkanil Islami al-khamsa. Ká ṣàlàyé kí ni àwọn arkanul Islam bó ni wọ́n ṣe jẹ́ nínú ẹ̀sìn. Tó o bá ní tó o ṣe ewu lọ́kọ̀ọ̀kan ṣe tábìlì wọ́n fi jẹ́ mùsùlùmí gan.
ṣáhádà gbọdọ̀ wà ń bẹ̀. Tí ṣáhádà rẹ̀ ò bá fi lè dúró, ṣáhádà tí ó máa jẹ́ ala lisan tajri ala lisan wal a'mal wa fi nafsi aw wa fi aqidatik. Ó gbọdọ̀ jẹ́ èyí tí ó máa wá látẹ̀rí ahọ́n níbi iṣẹ́ tó máa ṣe, níbi iṣẹ́ tó máa ṣe, bẹ́ẹ̀ náà ni níbi nǹkan tó dì sọ́kàn. Òun ló fà tẹ́ ẹ bá ń gbọ́ àwọn àfáà tó máa pé labudda min aqidatin sahiha. Islam yìí ṣeré. When I was in Ibadan, Ìsẹ́yìn camp, and I have a little it's not, I don't want to call it exchange of words, because ọkàn yẹn ló wà bá mi, Christian yẹn. So àwa jọ sọ̀rọ̀ nípa ọ̀pọ̀ òun lálàá, mo sì kíláàsì àjọ àwọn èyí sábà tí máa ń wà lá. Àwọn sì láwọn àfáà tí wọ́n sọ gbogbo àwọn àfáà lónìí tó ti gbé mi mọ́ lọ bá wọn mọ́. Sì máa pé mi pé ọ̀fẹ́ wà lá. Nǹkan báyìí wọ́n á ṣàlàyé fún nǹkan tí Islam sọ nípa tiwa ni o. Nǹkan tí Islam sọ. Àwa sọ débi tani jẹ́ Nuh, tani jẹ́ Ànábì Ìsá, tani jẹ́ wọ́n yà ní ká. Sínú Islam dédé yọ àwọn kó wà mí. Ọ̀kẹ́ Nuh lọ́dọ̀ àwọn wọ́n kàn mẹ́nu bà lásán ní táwọn wọn kà irọ́. So àwọn kìíní yìí wọ́n á sọ fún mi sọrí Islam kì í ṣe rí. Okay, when you are lazy, you can only embrace Islam so that you become what? Active. Tó bá ń kọ́ wà lazy ìwọ gán mọ̀ pọ̀ jọ́sìn fọlọ́. Nǹkan tí ó jọ jọ́sìn òun ni Islam. Ọ̀tún wà ní Islam. Wọ́n á ń ṣe Islam. Ọ̀tún wà lazy. Subhanallah. Nípa ìbádà. Ọlọ́run sọ pé ìrun táǹkì yẹn kìí ṣe ẹ̀kọ́ kò sẹ́ni tó lè ṣe tí ì bá ṣe ní tó ṣe sùúrù tó ṣe ṣe kíni àwọn mùsùlùmí náà àwọn tó rojú wọn ò lè kírun. Ọlọ́run sọ nípa àwọn àkàrà tó máa kírun dáadáa pé wọn ò ní àyàfi tó máa kírun kò sáàlà. Ọlọ́run tó ṣépèlé àwọn tí wọn ò lè kírun dáadáa bọ́lọ́run sọ pé kọ́ sí. So ọ̀rọ̀ bínú Islam fi máa ṣeré wọn fi kọ́ àlè yéé sí ń bẹ́ẹ̀. A mọ nǹkan tá à ń ṣe, a serious, a wá dá ẹ̀sìn wa àwa máa ṣe kọ́lọ́run jẹ́ kó rọrùn fún mi àti yín. Now àbáwọ̀ ká ṣe kí ni bayanu arkani al-islami al-khamsa. bayanu arkani al-islami al-khamsa ká ṣàlàyé. So àlàyé tó já sí pé yóò jẹ́ ká mọ kí ni ibo la lè wọ̀, ibo la lè wọ̀. Àlàyé tó já sí pé fún ọkàn tí ń wò ó tọ́ yóò lè fara mọ́. Ìdí tí mo sọ bẹ́ẹ̀ ni pé ẹ wo Sahabi jalil Khalid bin Walid náà kiri al-bahith an al-haqq. Ó wà òótọ́ wà débi tó sì yìí. So ọkàn tí ń bá ń wò ó tọ́ tí wọ́n bá ń parọ́ fún yóò mọ̀ pé wọ́n ti ń parọ́ fún wọ́n ti kíní yóò gbọdọ̀ jẹ́ rẹ̀ kíní yìí. So tó bá wá ń rí òótọ́ ńkọ́ inú yóò máa dùn yóò lè máa wà lọ. Àmọ́ èyí tí ò fẹ́ òótọ́ ńkọ́ yóò dà gẹ́gẹ́ bí ẹni tó rẹ̀ jẹ̀díjẹ̀dí ń ṣe. Ó wá rí àgbo tí ó mu tọ́lọ́run fi sọ pé sábà bí ń pẹ̀tọ̀ mu àgbo bóyá ká mú àìsàn kó fún ó wá wò nǹkan irọ́ kíní yìí kò wọ̀ ó ní ṣe á mu àgbo sínú ọkàn inú ó tún wá lọ ńlá fìtì àbí lọ ń gbé nǹkan adùn míì jẹ jẹ̀díjẹ̀dí ni ó sì ń tọ́ ní ìsìn. So bayanu arkani al-islami al-khamsa ká ṣàlàyé nípa àwọn arkani al-islam
òpó ẹ̀sìn márààrún bó náà ṣe jẹ́. Òpó ẹ̀sìn ìsìláàmù yìí wọ́n dà gẹ́gẹ́ bí wípé foundation tí ilé dúró lé lórí, which means wípé there are many things under them taken as what? As Islam. Ìwà, ẹni tí ò níwà kò lè kírun. Ìmọ̀, ẹni tí ò nímọ̀ kò lè jọ́sìn fọ́lọ́run Ọba subhanahu wa ta'ala. Bila ilmi yakunu bil ibada. Pẹ̀lú ìmọ̀ la fi ń gbé ìjọsìn wò. You just there, you want to worship your Lord and you think you can be worshiping Allah subhanahu wa ta'ala with your own desires, with your own set of programs. It's impossible. Except when your own set of programs acknowledge and accept and go in line with what Islam call upon or call for. So, ó dàbí arkan Islam, ó dà gẹ́gẹ́ bí asasiya, àwọn nǹkan tó jẹ́ ìpìlẹ̀ aslu shay tó yẹ pé yubna alayhi khayr. So nǹkan tó yàtọ̀ sí wọ́n tún máa lè lé, which means pé tí ẹ bá ní arkan yìí, àwọn òpó yìí tí ó mú ilé yín dúró yìí, tí ó mú Islam yín dúró, gbogbo nǹkan tí ẹ bá wá ṣe nígbà yẹn ń kọ́ lakal ajr wa hal jaza'ul ihsan illa al ihsan. Ẹ̀sìn rò bíi pé ọ wùwà dáadáa Ọlọ́run á ní san ní ẹ̀san dáadáa. Kálá láyé o, ní oríṣiríṣi ọ̀nà ààyè Ọlọ́run ti ń sọ fún wa wípé Ọlọ́run pé suratu èyí tó kọ́kọ́ wá sí mi létí ti sára láàkọ́ Ọlọ́run pé walladhina fi hadhihi a'ma wa fil akhirati a'ma wa la yabsiruna. Allahu akbar. Téèyàn ò bá wá, Ọlọ́run sọ náà nínú suratu Qaf wípé wa ma ana bi dhallamin lil abid. Ọlọ́run ò lè ṣe jàǹbá fún ẹnì kankan. Nǹkan tó bá ṣe náà ló gbà, ohun tó bá gbìn náà ló ká. So Sheikh sọ pé bayanu arkani al-islami al-khamsa wa awwaluha wa a'zamuha shahadatu an la ilaha illallah ka'an aqul wa awwaluha wa huwa a'zamuha. Okay, Sheikh sọ pé awwaluha, àkọ́kọ́ inú àwọn arkan yìí tó yẹ ká ṣàlàyé fúnra wa, ká mọ̀, ká gbọ́ yé, tá a fi ní lè jìndò sí i. A máa wá dáadáa kí ni nǹkan tó yẹ kí n mọ̀ nípa kíní yìí tí ń fi máa ṣe kíni, tí ń fi máa sin Ọlọ́run bó ṣe tọ́. Kí ni mo gbọ́dọ̀ mọ̀ tí ń sá fún tó yẹ pé ìfi ní kúríkò níbi Islam. So wa awwaluha wa a'zamuha, àkọ́kọ́ tó sì já sí pé wa huwa a'zamuha, òun náà ló tún tóbi jù nínú rẹ̀. Òun ni kíni? Shahadatu an la ilaha illallah. Nǹkan tá a nílò ká ṣàlàyé fúnra wa, ká gbọ́ yé, òun náà ni kíni? Shahadatu an la ilaha illallah. Ká mọ ìtumọ̀ wípé mo jẹ́rìí. Ìjẹ́rìí yẹn tá à ń sọ yẹn, as a Muslim, or someone that want to accept Islam, you must have what? Raised your own testimony or testify that Allah subhanahu wa ta'ala is the only one worthy of worship. Kí ni ìtumọ̀ kíní yẹn? Abudọ̀ mọ̀, abudọ̀ gbọ́ yé. So Sheikh sọ pé bayanu arkani al-islam al-khamsa. Ká ṣàlàyé rẹ̀, ká mọ̀ kí ni nǹkan tó gbé ró. As a Muslim, kí ló mú ọ jẹ́ Mùsùlùmí gan? Sọ Ọlọ́run bá yóò sànù. Ìfẹ́ kí táìmù yìí máa pẹ́, ó sì ti ń di ó ti fẹ́ wọ 30 minutes. Right, so inshallah 30 minutes náà máa stop.
Okay, ibi tá a bá ti stop tó bá tún yá tún padà máa gbé. Nǹkan tá a fi sọ pé weekly program náà nìyẹn. So wọn ké wà àzọ́nù ha ó sì ló fi ń tóbi jù kí ló fà? Ìdí tó fà ni wípé ṣàhádà yìí kẹ́límà ṣàhádà yìí òun gangan ni à ń pè ní kẹ́límà tó tawhid. When I was in Sokoto in Udus, I have a classmate, a friend of mine, Abubakar. So ọkùnrin yẹn Ọlọ́run sọ pé kó nífẹ̀ẹ́ mi though almost all my classmates we love each other. So and my course then is education economics, and he all know me with the way I usually do and the way we usually do within our self. So ọmọ yìí ọmọ Hausa ni ó máa ń wá sínú room mi because èmi ni chief khadim nígbà tí mo fẹ́ sọ. So my room is beside the mosque in Sokoto Usman Dan Fodio University Sokoto. So tó bá wá tí wàá mọ̀ wípé àwọn kankan ń bẹ tóun ní àdéhọ́kàn ẹ̀ pé mi ì gbà mi ì sì fẹ́ kó wọn mọ̀. So and as he said once àbá nǹkan tóun fi láì kóun wà nígbà máa jọ ṣe sọ̀rọ̀ láì jọ sọ̀rọ̀ at least òun grab kankan and sometimes I do see some changes. So abá ìjọ yẹn bá bá mi màkà ẹ̀rí ẹ̀yin àfáà tẹ́ ẹ̀ máa sọ pé sọ pé àwọn àfáà alùsùnà kìnìkìnìkà. Okay, why should you need to remove yourself from the follower of the prophets? Okay, when you said you don't want to be doing the way the Prophet has done, the way he has practiced the religion, the tradition of the Prophet, you don't want to propagate it. Then kí wá ló kù? Okay, no. Ìjọ yẹn wà àwa là ń dá orí ẹrú kìnìkìnì wọn kí ló dé? Ó sọ pé because ó ní àwọn kẹ́lìmọ̀ kẹta àwọn fi ń da ayé rú wọn kí ni kẹ́lìmọ̀ yẹn? Ó sọ pé níbo lọ́wọ́ ti sọ̀rọ̀ àkídà nínú Islam nínú Quran. Okay, because àwọn mọ̀ pé kìtàbù wa sunnah kìnìkìnì ó dàrú mọ́ lọ́wọ́ ni. Tó bá dàrú mọ́ lọ́wọ́ ní challenge you ask the question. Ó wá tó frame question wà dé wá. Okay, but one thing. So another kalima that we usually mentioned. Okay, Ben. Okay, Tawheed. Okay, but that one there is in the Quran. Okay, there is in the Quran. Okay, Ben. So we don't know this song Tawheed. As in Allah sọ pé fa'alam annahu la ilaha illallah. Okay. Mo ti rúkọ àyà tó fẹ́ mú wá ní wípé wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ay illa yuwahhidun. So èyí tó mú wá náà okay ó yá mú kalima tawhid jáde ní àyà rẹ̀ ọba dé kan fabuhita alladhi kafara. So òótọ́ tó bá ti hàn àbúrò ńkọ́ òkùnkùn ńkọ́ yóò fà yóò lọ. So the only thing is wọ́n á sọ ọmọ ọ̀gá báyìí ìdí tó fi ń dákọ eléyìí ni o eléyìí ìwọ náà kúkú kéwù. Okay, nǹkan tó bá dì sọ́kàn ó yóò jẹyọ níbi ìwà rẹ̀ yóò jẹyọ níbi ọ̀rọ̀ rẹ̀. So làbúdá min aqidatin sahiha ni afáfi sọ pé ká ṣe bàyánù arkanil Islam. Wọ́n wá pé wà àzọ́mọ́ èyí tó wá tóbi jù ó náà ni because nǹkan tó bá ti fi sọ́kàn tó ń sọ jáde tó ń wù wá òun náà ni yóò máa direct ilé ayé rẹ̀. So àkọ́kọ́ ni kí shahadatu an la ilaha illallah kìí kàn sí nǹkan kan tí ó máa ṣe jariyan ala lisan faqat kẹ̀kẹ́ kan máa sọ lẹ́nu lásán. làbúdà min ta'assuri min al-amal ay min ta'assuri ala al-amal ó gbọ́dọ̀ lépa lérí iṣẹ́ tá a ṣe. wa fi aqidatina لابد أن تجلس في عقيدتنا أو أن تجلس أو أن نعقد عليها. Àbùdọ̀ jẹ́ kó jókòó sọ́kàn wa rẹ̀
fi nufusina kó jókòó. So ọlọ́run bá yóò ṣe ọ̀run fún wa, yóò sì jẹ́ kí a lè máa tẹ̀lé, ká lè máa gbọ́, ká lè máa gbọ́ ọ̀rọ̀ yìí lọ ọmọ yín ni o, ọmọ yín, ọmọ ìyá yín Islam. So kí ọlọ́run bá kó bùn wá sùúrù ká lè máa fi gbọ́ra wa yé. ọlọ́run bá náà yóò máa kọ́ àná mọ́ sọ. ودع إلى سبيل ربك بالحكمة والموعظة الحسنة. طبعا صوم ولو جك عنا لما إذا سايسي والحكمة الحسنة ولو جك هو مربوطة بالهوى. آمين. ولو هاي الدوتوا يجك على ينك تطو كلمة تلي يجك على ينك تي وكديه كاتو كالي جناسي باشي وان دي لبيا مفيد ما نبقى يسني mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yín, mo fẹ́ mọ̀ nípa ẹ̀sìn yín. Ọlọ́run jẹ́ kó máa rọrùn fún wa. No matter ibi tá a bá ti ń bọ̀, ó jọ ẹnu ọmọ kékeré ni, ó jẹ́ ẹnu àgbàlagbà ni, ó jẹ́ ọlọ́run jẹ́ ká lè máa rí dáadáa yẹn, ká lè máa rí. Because tá a bá ti ń lò lọ́wọ́ kan náà, a kàn rí i pé gbogbo àkàndé wa'tasimu bihablillahi jami'a. Tá a máa ṣe tahrif, tá a máa fún un ní ìtumọ̀ tó wù wá, tá a máa lò síbi tó wù wá, tá a ń lò síbi tó yẹ ká lò sí. So ọlọ́run bá yóò sọ mọ́ ètò tiwa, yóò jẹ́ kí a lè máa lò, yóò jẹ́ kó rọrùn fún wa láti lò, yóò jẹ́ kó rọrùn fún wa láti lò. Inshallah ní next week tí ń bọ̀ a máa continue láti fi shahadatu an la ilaha illallah wa anna muhammadan rasulullah. Inshallah. So lérí eléyìí náà là ń jẹ́rìí pé kò sí ọba kan, kò sí ẹnìkan, kò sí nǹkan kan tó lẹ́tọ̀ọ́ sí kó máa jọ́sìn fún. Inú nǹkan táwọn èèyàn ń jọ́sìn fún láyé lónìí ni, àbí èyí tán ti jọ́sìn fún rí lánàá, àbí èyí tán padà tún fẹ́ máa jọ́sìn fún, àyàfi ọlọ́run ọba subhanahu wa ta'ala. ọlọ́run ọba kan ṣoṣo tó dáyé, tó dá sánmà, tó dáwọ́ ọmọ ènìyàn, tó wá ń pè wá pé wa fi anfusikum afala ta'qilun. ẹgbọ́ra yín sẹ́ẹ̀ nílà ká yín. So ọlọ́run yóò kọ́ àmá ṣe o, ọlọ́run ọba yóò kọ́ àmá ṣe o, ọlọ́run ọba yóò kọ́ àmá ṣe o, ọlọ́run ọba yóò kọ́ àmá ṣe. Ló sì ká lè máa sọ èyí tó jó òótọ́, ọlọ́run àti ká lè máa gbé èyí tó jó òótọ́. Allahumma arina haqqa haqqa warzuqna ittiba'a. Allahumma arina batila batila warzuqna ijtinaba. Allahumma sakkirna fi a'yunina كبرنا من أعين الناس. اللهم آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وصحبه وسلم. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك. هذا والسلام عليكم ورحمة الله وبركاته.